Àwọn àgbàlagbà ní ọ̀rọ̀ sọ̀nàkùn, ojú sọ̀nàkùn la fi wò ó. Orúkọ ẹni tẹ́ ń wò yìí ni Níyì Àṣàfá, tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, tí wọ́n jẹ́ ọmọlúàbí èèyàn dáadáa sì ni wọ́n, Mùsùlùmí òdodo ni wọ́n, tí wọ́n sì fẹ́ràn bàbá ìmáàmù tọkàntọkàn. BCOS tí wọ́n ti ṣiṣẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ rí kí wọ́n tó tún gbé wọn lọ sí ìlú Ìbàdàn. Àmọ́ nítorí wípé pìrìsẹ́ńtà ni wọ́n, tó sì jẹ́ wípé olólùfẹ́ bàbá ìmáàmù ni wọ́n. Láàárín kan a lọ sí Ìbàdàn tí mo sọ fún yín pé wọ́n invite wa pé nípa ó ṣe fídíò kan, kò ṣe fídíò kan. Ẹ̀sùn tí wọ́n fi kan ẹni tó fẹ́ràn ìlú Ògbómọ̀ṣọ́ dénúdénú ìtàn, ẹni tá à ń pè ní Níyì Àṣàfá yìí ni pé bọ́yá wọn ni wọ́n ń jẹ́ gúdúgúdú. Kò sì sẹ́rí kankan. Gbogbo ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe àti gbogbo àwọn èèyàn wọ́n rí wípé wọn yìí ṣe gúdúgúdú o. Wọ́n ń try láti fi orúkọ wọn pé gúdúgúdú nítorí wípé wọ́n mọ̀ pé pìrìsẹ́ńtà ni wọ́n, nítorí pé wọ́n mọ̀ pé olólùfẹ́ bàbá ìmáàmù ni wọ́n. Wọ́n wá wò wípé ẹni tí wọ́n ń pè ní gúdúgúdú tẹ́yìn náà rí orúkọ rẹ̀ yìí, wọ́n wá wò pé ẹni tó ń jẹ́ Níyì Àṣàfá yìí, àwọn ni gúdúgúdú. A máa lọ abọ̀ láyọ̀ o, kì í ṣàwọn ni gúdúgúdú, àmọ́ àwọn kan try láti bà wọ́n lórúkọ jẹ́. Ẹni tó ń try láti post láti bà wọ́n lórúkọ jẹ́, tẹ́ ẹ bá wo ìsàlẹ̀, ẹ rí nọ́mbà rẹ̀ tí mo fi síbẹ̀. Ẹ pé ẹ̀yin tẹ́ bá lè ṣèwádìí ibi tó ti rí wípé ẹni yìí ni gúdúgúdú, wọ́n fẹ́ ba ẹni ẹlẹ́ni lórúkọ jẹ́. Ọmọlúàbí èèyàn, ẹ mọ̀ pé mi Àmọ̀tẹ́kùn Oòduà, èmi ẹ gọ sẹ́yìn kankan o. Ọmọlúàbí èèyàn dáadáa, ẹni tí ń ṣiṣẹ́ ìjọba tó sì mọ̀ tí ń ṣe tẹ́ ẹ lè bá níbi rándanràndan tàbí kọ́mẹ́ǹtì burúkú, òun lẹni tí wọ́n ń pè ní Níyì Àṣàfá yìí o. Wọ́n sì fẹ́ ba brother yìí lórúkọ jẹ́. Gbogbo ìwọ tó bá wá rí, share rẹ̀, torí wípé Ọlọ́run jẹ́ wọ́n bọ̀ lórúkọ jẹ́ o, nítorí pé ẹni yìí ń tẹ̀lé ìmáàmù, wọ́n sì fẹ́ bà wọ́n lórúkọ jẹ́. Ẹ̀yin nu Ọlọ́run. Brother mi, ẹ máa ṣiṣẹ́ tí yín lọ. Àṣírí ò ní pẹ́ tú, Ọlọ́run ó fojú àṣírí hàn. Àmọ́ gbogbo ẹ̀yin èèyàn, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú pé ẹni yìí is innocent. Wọn ò mọ̀ kankan pa rẹ̀, àwa náà ò mọ̀ kankan pa gúdúgúdú o.